Ẹ̀yin èèyàn mi, a kú dédé wòyí, a kú bójú ọjọ́ ṣe rí o, a kú ọjọ́ ìní. Ènìyàn á sàn wá sówó àti àlàáfíà àti gbogbo nǹkan tá a fi béèrè lọ́wọ́ Ọlọ́run yóò sì ṣe fún wa in Jesus name. Amen. Nọ́bá ní Ashley, ó ní àfi tóun bá kú nìkan lòun lè fi ọkọ òun lẹ̀ fún Naomi. Ó ní àfi tóun bá kú, àfi tóun ò bá sí láyé nìkan lòun máa fi Naomi sílẹ̀ fún kábíyèsí láti fẹ́. Pé in as much tóun wà láyé pé òun ò lè ever fi ọkọ òun Ọọ̀ni lẹ̀ fún Naomi láti fẹ́. Nítorí pé Naomi bó ṣe wà yẹn, ó máa ń sneak wọnú chamber kábíyèsí nígbà gbogbo. Anytime tóun bá sọ pé kóun tiẹ̀ yọjú sí kábíyèsí, ó máa bá Naomi nínú chamber. Kí ló ń wá? Lòun ṣe yarí pé kí ló dé? Òun bá jà. Kí ló ń wá? Kí ló ń ṣe nínú ilé kábíyèsí? Ṣebí wàá dẹ̀ lọ fẹ́ àwọn millionaire, àwọn billionaire tí wọ́n dúró dè ẹ́ pé kó wá fẹ́. Ó dẹ̀ fọkọ tòun lẹ̀ fóun. Naomi fọkọ mi lẹ̀ torí kò sẹ́ni tó lè bá mi du kábíyèsí. Nǹkan ṣé léyìí ni àbí nǹkan mi? Ìyẹn lẹ́nu Ashley. Ẹjọ́ ìṣẹ́jọ́ ẹ̀. Ashley yìí kan náà ló ń sọ pé 10 years tóun àti kábíyèsí tán ti jọ wà, tán ti jọ ṣe, tán ti jọ mọ̀. Báwo ni Queen Naomi máa sọ pé ó wá di ọ̀sán gangan pé ó ní ọkọ òun ni, ọkọ òun. Ọkọ tá Ashley sọ pé òun fẹ́, ó fi ilẹ̀ ó lọ fẹ́ fún 10 years. Ó dẹ̀ fi ilẹ̀ ó gbé jù lẹ̀ ó lọ fẹ́ Naomi. Lọ́gán tí kábíyèsí rí Naomi, kábíyèsí sọ pé eléyìí gangan ni Ọlọ́run rán sí mi, àyànfẹ́ mi gidi gan. Látọ̀run wá, òun máa fẹ́. Kíákíá kábíyèsí ti ṣe gbogbo everything necessary láti fẹ́ Queen Naomi. A gbọ́ pé kó tó lè fẹ́ Naomi, ẹ jọ̀ọ́. Naomi ò ń ṣe ìyàwó Sárà o. Naomi ò ń ṣe ìyàwó Sárà rárá. Ó béèrè question, ó yiri sọ́tùn, ó yiri ẹ̀ sósì. Ó béèrè question lọ́wọ́ kábíyèsí. Kábíyèsí ní là, kò sí obìnrin lọ́dọ̀ òun, kò sí ìyàwó kankan. Ìwọ ni heaven and earth òun. Ìwọ ni beginning and the end. Kọ́mọ yẹn tó torí bọ̀ o. Kábà sọ wípé bóyá Queen Naomi ó rí obìnrin nílé kábíyèsí kó tó wọlé o. Kábíyèsí lóhùn ò níyàwó. Kò sí ìyàwó kankan láàfin. Ó wá ń yà wá lẹ́nu bí Ashley ṣe sọ pé ọkọ òun for the good 10 years lòun ti ń fẹ́ kábíyèsí. Kí Naomi má fi bá òun á fi ọkọ kábíyèsí bá òun ṣeré torí ọkọ òun ni o. Òun ò dẹ̀ lè fi ilẹ̀ fún Queen Naomi. Yẹ̀yẹ́ náà tù sùwé. Ó lè fi ilẹ̀. Ṣé wọ́n ló lọ́kọ ni? Ìgbà tí Naomi ń fẹ́ ọkọ ẹ̀, ìgbà yẹn ló sá kúrò lọ́dọ̀ ọkọ tiẹ̀. Tó sneak tó fi ọgbọ́n àrékérekè wọnú ààfin. Tó lọ wá rúgbá. Iṣẹ́ ló wá bá wọn ṣe. Ọmọṣẹ́ ni ẹ́, òun náà gbà ẹ́ fún. Tí ó bá jẹ́ kò sí bí Naomi ṣe lè kéré tó. Kò sí bó ṣe lè kéré tó. Tó máa rí ẹ láàfin. Tó jẹ́ pé iṣẹ́ kọ́ ló bá kó sọ pé ọkọ òun ló fẹ́ gbà. Naomi ò ní gbà náà. Bí Naomi bá tiẹ̀ kéré tó tiẹ̀ sọ pé òun ò tiẹ̀ lè jowú. Á béèrè question lọ́wọ́ kábíyèsí. Ìdí kan àbí ìdí kejì. Àbí kí ni ìdí ẹ̀, kí ni ìtumọ̀? Mo mọ̀ pé kábíyèsí máa sọ pé no kì í ṣe ìyàwó òun. And kábíyèsí ò dẹ̀ prove ẹ̀ fún Naomi pé òun fẹ́ Ashley. Pẹ̀lú bá Ashley ṣe jẹ́ olóògùn tó jẹ́ alùpàyídà lóríṣiríṣi ọ̀nà. Òun ló fi dé kábíyèsí o. Òun ló fi mú kábíyèsí tó ṣí ojú kábíyèsí kúrò ní ara Naomi. Tó jẹ́ pé gbogbo oríṣiríṣi náà ń gbé wá. Kábíyèsí ò sọ pé òun girlfriend tóbìnrin kan tó ń wọlé. Ìyẹn àwọn àlè obìnrin ni kábíyèsí kan ń gbé wọlé. Kò dẹ̀ mọ̀ pé òun ní ìsìn, kò dẹ̀ mọ̀ pé ó máa lẹ́yìn. Ká tó rí ká tó fọ̀, wọ́n ti ṣe àlùpàyídà fún kábíyèsí kó yá kó tètè máa fẹ́ wọn. Pẹ̀lú ẹ̀ náà kò máa fẹ́ Ashley tó sọ pé òun fẹ́ bọ́kọ kú o.
kò fẹ́ Ashley o. Lẹ́yìn yẹn ni kábíyèsí gbé ní àwọn àbúrò àbí àwọn ẹ̀gbọ́n kábíyèsí obìnrin tó ń rí Naomi tó ń rí Mariam. Ẹ má bínú pé mò ń pe Naomi ní Mariam, mò ń pe Mariam ní Naomi. Kò pẹ́ kò jìnnà ní àwọn ẹ̀gbọ́n kábíyèsí obìnrin mẹ́ta yẹn tó ń rí Mariam tó tì sí kábíyèsí. Kábíyèsí mi lọ ní àlélẹ́ kábíyèsí eléyìí máa fi tì í, ẹjọ́ máa ṣe bísínẹ́sì papọ̀, ẹjọ́ máa ṣe kinní kan, eléyìí ò ní jẹ́ liability. Queen Naomi tẹ lọ fẹ́ ẹ̀ fẹ́ yẹn liability ni, ọmọ nobody, ọmọ kinní kan, ọmọ kinní kan. Bẹ̀tẹ̀ eléyìí ó nífọ̀n, ó lè kanna. Ta ló mọ Mariam rí? Níbo lẹ ti gbọ́ orúkọ Mariam rí ní Nàìjíríà tí ò bá jẹ́ kábíyèsí? Ọ̀rọ̀ owú jíjẹ tó ń jowó kìíní náà ṣe mọ Mariam. Wọ́n mọ Mariam gẹ́gẹ́ bí ìyá àgbèrà, wọ́n dẹ̀ mọ Mariam gẹ́gẹ́ bí ìyá kí ló lóun jẹ́, ìyá bàbá kí ló ń jẹ́ mo tẹ̀ ti gbàgbé orúkọ ọmọ náà. Wọ́n mọ Mariam dáadáa pé Ìgbìrà ló ti wá, and àwọn àbúrò àwọn ẹ̀gbọ́n kábíyèsí náà ti fún kábíyèsí. Kí là ń sọ? Kí là ń sọ? Kí là ń wí? Náà ti kábíyèsí, wọ́n ti fún. Wọ́n ti kábíyèsí fún, wọ́n ti Mariam fún kábíyèsí. Gbogbo wọn pẹ̀lú bọ́n ṣe ń ṣe, wọ́n dẹ̀ ń wọlé, wọ́n ń jáde, wọ́n ń ṣe oríṣiríṣi sí Naomi. Kí ló wá kù tí ọmọ yẹn wá ṣe ló wọ́n ní kó ṣí, wọ́n ṣí kúrò bẹ́ẹ̀ ni. Ó yẹ gbẹ́rù ẹ̀ kó máa lọ. Ọmọ Ìgbìrà tó jẹ́ pé tó ń wá ibi tí ó máa rápálá sí pé ọlá rèé, kinní rèé, pẹ̀lú gbogbo owó òun kábíyèsí, ó máa tẹ̀bà sí bíbáyìí, ó máa ṣe gbogbo ẹ̀ sí bíbáyìí, ó máa kú síbí ẹ tí wọ́n lè rí kúkú nílé kábíyèsí. Gbogbo wọn máa lọ ni, torí àǹfààní tó wà ń bẹ̀ yẹn ti Naomi ni. Gbogbo nǹkan tó wà ń bẹ̀ yẹn Naomi ló ní. Tó fẹ́ fi èrú gbàbùkún kò ní ṣeé ṣe náà lórúkọ Jésù. Àfi tí Naomi bá bá ìyàwó lọ́wọ́ kábíyèsí, wọ́n ti lọ, ọmọ yẹn béèrè question. Ṣùgbọ́n kábíyèsí, a ní sọ pé kábíyèsí deceive Naomi. Kábíyèsí kàn jẹ́ ẹni tí ó lójú kò mú kò lọ. Bẹ́ẹ̀ ni, ó pẹ̀lú nǹkan tí àwọn gbẹ̀tugbẹ̀tu tó ń ṣe tó túbọ̀ káàṣì kábíyèsí. Ṣùgbọ́n nígbà t'Ọlọ́run sọ pé kò sáyè pé kán máa lọ, wọ́n máa lọ náà ni. Wọ́n máa lọ náà ni, torí lọ́nà ìrú náà fi wọnú ilé. Wọ́n dì dandan wọn máa lọ, ó di Ọlọ́run dandan, Ọlọ́run máa mú wọn kúrò. Wọ́n máa mú wọn kúrò ńbẹ̀ torí ààyè ibẹ̀ yẹn kì í ṣe ààyè òun. Ìyá Nọ́sírù ni mo fẹ́ sọ. Ìyá Nọ́sírù ni mò ń sọ. Nọ́sírù ó kúrò lọ́dọ̀ bàbá Nọ́sírù, ó sá wá sí ààfin. Ẹ̀yin èèyàn mi, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe rán mi létí. Nọ́sírù. Bó ṣe jẹ́ pé ìyá Nọ́sírù wọnú ààfin ni, ó fi bàbá Nọ́sírù lẹ̀, ó wọlé, ó wá jókòó bíbá. Kì í ṣe ibùjókòó ẹ̀ o. Ìyá Nọ́sírù ibẹ̀ yẹn ń ṣe ibùjókòó ẹ̀. Ó máa padà síbi tó ti ń bọ̀ ni, tógo bá ń jẹ́ ti Ọlọ́run. Bẹ́ẹ̀ ni. Wọ́n ní kí Jésù jọba, kéṣù jọba, kó ṣeé ṣe ni, kó ṣeé ṣe. Bẹ́ẹ̀ ni. Bó ṣe wá di pé Ashley wá sọ wípé dandan ọkọ òun ni. Wọ́n fẹ́ ìyá Nọ́sírù wọlé. Torí a gbọ́ pé Ashley ẹnì karùn-ún kọ́ ni àbí ẹnì kẹrin. Kó tó japoro ṣàwìtì fọ́ọ̀sì wìtì fàájì àti kábíyèsí pé kábíyèsí gbọ́dọ̀ fẹ́ o. Ó ṣe máa claim pé ọkọ òun ni. Ọkọ Naomi ni, gbogbo yín pátápátá tó rá wọlé tẹ́ fi fọ́ọ̀sì wọlé, Naomi ló ní nǹkan ẹ̀. Ìwọ wá ń sọ pé báwo ló ṣe wá jọ́kọ ẹ̀ Ashley tó sọ pé àfi tí ìwọ bá kú ó lè lọ parẹ́ o. Orí Naomi bó ṣe wà yẹn, ó wà láàyè lórí Kristi àpáta ilẹ̀ mìíràn yanrìn ni ló dúró sí. Agbára Kristi nǹkan kan ò ní ṣe Naomi. Omi kan kò ní mì tó dúró lórí Kristi àpáta. Bẹ́ẹ̀ ni.
ní Ashley wá sọ pé kábíyèsí o òun ni ìyàwó kábíyèsí, kí Naomi má wá sínú ṣẹ́ńbà mọ́, òun lòun lọkọ òun lòun lè gbá òun níláwọ pé òun máa bá a fà á. Kí ló fẹ́ bọ́mọ lọ́mọ fà? Kí ló fẹ́ bá Queen Naomi fà? Queen Naomi sọ pé ọkọ òun ni pé gbogbo nǹkan tó ń sọ yẹn pé pàbó àgbọ̀nrín èṣí ló ń jẹ lọ́bẹ̀, kó yá tètè gbé ẹnu ẹ lọ́wọ́. Ìpàkọ́ yọ ṣìtì torí ẹlẹ́gàn ló dàrú. Ó ní Naomi fi gbogbo yín ṣe, gbogbo ìhàlẹ̀ yín ẹ̀ ń halẹ̀ fún Ọlọ́run, fún Jésù, fún ẹ̀mí mímọ́. Wọ́n dẹ̀ ń da yín lóhùn ní kíákíá. Ẹ gbogbo bẹ́ẹ̀ ṣe try lókè, tẹ try lódò, tẹ try nígbà, tẹ try láwo. For where omi kan ò lè mí Naomi, omi kan ò mí. Ẹ̀yin èèyàn mi, nǹkan tá a gbọ́ Ashley sọ nìyẹn, pé àfi tóun bá kú nìkan ni òun lè fi ọkọ òun Ọọ̀ni, kì í ṣọkọ ẹ o. Ọọ̀ni ò ń ṣọkọ Ashley o. Ashley wá padà sọ́dọ̀ ọkọ ẹ o. Padà sọ́dọ̀ ọkọ ẹ o. Ọkọ Naomi leléyìí o. So it's better kó yá tètè tún èrò inú ẹ̀ pa torí Naomi ó wá sílé, ó lé ọkọ ẹ̀ ló wá jókòó sí. Tí kábíyèsí bá lè sọ pé òun ò fẹ́ Naomi mọ́, inú Naomi máa dùn. Bẹ́ẹ̀ tí kábíyèsí ò lè sọ bẹ́ẹ̀ nítorí pé Ọlọ́run ti kọ́ láti òde ọ̀run. Inú Naomi máa dùn ti sẹ́ǹsì pé òun ò jẹ́ nǹkan tó le ju ọ̀gẹ̀dẹ̀ lọ. Nǹkan tó Ọlọ́run ṣe sọ pé kí Naomi yìí dúró síbẹ̀ ni pé Naomi ló ní nǹkan ẹ̀ lè bá òun ní nǹkan dùn nǹkan ẹ̀ torí gbogbo ìtẹ́ ìṣe yẹn òfo ọjọ́ kejì ọjà ni. Ẹ̀yin èèyàn mi, ọjọ́ jàre kó nù kó pọ̀ ṣókí lọ́bẹ̀ oge. Wọ́n á tún máa mú wìrìwìrì tó kù wá fún yín tẹ́ tún máa gbọ́. Ashley for that matter, ìyàwó karùn-ún tí kábíyèsí bá nífẹ̀ẹ́ ó máa ti fẹ́ òun gan ló yẹ kó fẹ́ nígbà tí Naomi bínú lọ. Bẹ́ẹ̀ tí kò fẹ́ ìkíní, kò fẹ́ kejì, kò fẹ́ kẹta, kò fẹ́ kẹrin, kò fẹ́ gbogbo àwọn tó kù ó fẹ́ kan tó Ashley tó fọ́ sáré. Kó wáyé òun ni ò wá jẹ́ kí Naomi gbádùn. Naomi máa gbádùn nílé ọkọ ẹ̀ o. Àwọn náà ní ìṣòro, Ọlọ́run máa rán wọn ṣe. Ẹ ṣé ẹ̀yin èèyàn, ẹ bá mi share, kẹ́ bá mi like, kẹ́ bá mi subscribe, kẹ́ bá mi share. Ẹ ṣé gan. Ọlọ́run á wà pẹ̀lú wa. Àmín.